Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa mímọ́, ológo àtàlágbára jùlọ, ẹ̀yin ni Ọlọ́run wa, Olúwa àti ẹlẹ́dàá wa. Ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìwàláàyè yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ fọ́wọ́ ìtọ́jú yín. Ọpẹ́ ló yẹ yín, ìyìn ló yẹ yín, ògo ló yẹ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ fẹ́ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kí ẹ gbàkóso gbogbo nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa fún rere àti iṣẹ́ ìyanu rẹ̀ lórí wa àti lórí ènìyàn gbogbo. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Oore ọ̀fẹ́ Ọlọ́run àtọwọ́ ìdáǹdè rẹ̀ yóò máa di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù. Àmín. Lónìí a tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé, a tún ti mú àwọn kókó ẹ̀kọ́ mìíràn wá síwájú wa kí a tún jọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ìfẹ́ Ọlọ́run. A fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ àwọn ènìyàn wa tó wà nílé pé ẹ mú ìwé yín àti gègé báírò kí ẹ sì farabalẹ̀ kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ó máa wo ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa gẹ́gẹ́ bí ènìyàn tí ń bẹ láàyè tó lóore ọ̀fẹ́ láti wà láàyè títí di wákàtí. Kókó ẹ̀kọ́ tí a mú wá síwájú wa lónìí òun ni májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kriestieni. Májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kriestieni. Àwọn olóyìnbó sọ pé God's covenant with Christians. Májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kriestieni ohun tá a jọ gbéyẹ̀wò. Àárọ̀ yìí pé kí ẹ mú Bíbélì yín sí tòsí kí a sì jọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀ nínú ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Ǹjẹ́ ṣé lóòótọ́ ni Ọlọ́run bá ìran ènìyàn dá májẹ̀mú? Ṣé lóòótọ́ ni Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí ìran èèyàn ní ìbáṣepọ̀ pẹ̀lú òun? Ǹjẹ́ lóòótọ́ ni Ọlọ́run fẹ́ kí a wà nínú ìbáṣepọ̀ tàbí nínú májẹ̀mú gẹ́gẹ́ bí ìran ènìyàn tí ń bẹ nínú ayé lónìí? Gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, a fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun gbogbo àti nínú ìrandíran àwọn ènìyàn ló ti ń bá àwọn ènìyàn dá májẹ̀mú. Ẹni àkọ́kọ́ tí Ọlọ́run bá dá májẹ̀mú nínú Bíbélì òun ni Noah nínú ìwé Genesis orí 6 nígbà tá a wo ẹsẹ̀ 18 Ọlọ́run bá Noah ó bá dá májẹ̀mú. Nígbà tá a tẹ̀síwájú sí Ọlọ́run bá gbogbo ìran ayé dá májẹ̀mú nínú ìwé Genesis orí 9 nígbà tá a wo láti ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 16 Genesis chapter 9 verse 9 to 16. Ọlọ́run bá aráyé dá májẹ̀mú nípa pé òun ò ní fi omi pa ayé rẹ́ mọ́ gẹ́gẹ́ bó ta rí nínú ìwé Genesis orí 9 nígbà tá a wò láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 16. Nígbà tá a tún tẹ̀síwájú sí Ọlọ́run bá Ábúráhámù dá májẹ̀mú nínú ìwé Genesis orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 rẹ̀ 15 verse 18. Ọlọ́run bá Ábúráhámù dá májẹ̀mú. Bẹ́ẹ̀ náà la tún rí ọ̀rọ̀ májẹ̀mú ìkan náà nínú ìwé Genesis orí 17 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 2 sí 21 Genesis 17 verse 2 to 21. So láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ń bá àwọn ènìyàn dá májẹ̀mú. Ọlọ́run bá Noah dá májẹ̀mú nínú ìwé Genesis orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18. Ọlọ́run nínú àánú rẹ̀
ó bá ìran ènìyàn dá májẹ̀mú lẹ́yìn ìkún omi tán nínú ìwé Genesis orí 9 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 14. Nígbà tó yá Ọlọ́run bá Ábúráhámù dá májẹ̀mú nínú ìwé Genesis orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 15:18. Àtúrí ọ̀rọ̀ májẹ̀mú tí Ọlọ́run bá Ábúráhámù dá nínú ìwé Genesis orí 17 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 sí 21 2-21. Nígbà tó yá Ọlọ́run wá bá orílẹ̀-èdè kan dá májẹ̀mú tí ń ṣe orílẹ̀-èdè Ísírẹ́lì nínú ìwé Ẹ́kísódù orí 9 à ń kíyèsí láti ẹsẹ̀ 4 sí 5. Ọlọ́run wá bá orílẹ̀-èdè kan ẹ̀yà kan ó bá wọn dá májẹ̀mú nígbà tó ti bá Nóà tó bá gbogbo àgbáyé dá májẹ̀mú ní àkókò náà nípa pé òun ò ní fi omi pa ayé rẹ́ mọ́. Ó bá Ábúráhámù ó bá dá májẹ̀mú. Ó wá yan orílẹ̀-èdè kan tí a pè ní orílẹ̀-èdè Ísírẹ́lì gẹ́gẹ́ bó ń ta àríkà nínú ìwé Ẹ́kísódù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 sí 5. Nígbà tó tún yá nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìran ènìyàn gbogbo ó wá bá Dáfídì dá májẹ̀mú nínú ìwé Kíróníkà kejì orí 7 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé tá a fẹ́ gbéyàwó lónìí ni májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kristiẹni. Àwa ń wo àwọn ènìyàn ṣáájú àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi. Àwa wo májẹ̀mú tó bá wọn dá. Ǹjẹ́ ó tilẹ̀ bá àrìn ènìyàn dá májẹ̀mú? Bẹ́ẹ̀ ni a ti kà wọn tó bá dá májẹ̀mú. A rí kà nínú Bíbélì pé ó bá Nóà dá májẹ̀mú. A rí kà nínú Bíbélì pé ó bá ìran ayé dá májẹ̀mú lẹ́yìn ìkún omi. A rí kà pé ó bá Ábúráhámù dá májẹ̀mú. A rí kà pé ó bá Ísírẹ́lì dá májẹ̀mú. Àwa rí kà pé ó bá Dáfídì dá májẹ̀mú. Àwọn tá a rí nìyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀kọ́ tí àwa ń gbéyàwó lónìí pé májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kristiẹni. Ǹjẹ́ àwa tí a gba Ọlọ́run gbọ́ lónìí nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, ìjọba wa dá májẹ̀mú? Ìbéèrè tá a fẹ́ fi Bíbélì dáhùn yìí nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ti òní. Lótìítọ́ ni Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Ọlọ́run bá àwọn onígbàgbọ́ nípasẹ̀ Jésù Kristi ó bá wọn dá májẹ̀mú. A wá máa wò ó ní ṣísẹ̀ntẹ̀lé nínú ọ̀rọ̀ Ọlọ́run irú májẹ̀mú tí Ọlọ́run bá àwọn Kristiẹni dá. Báwo ni májẹ̀mú náà ti rí? Kí ni òkùnfà májẹ̀mú náà? Gbàwo la jẹ́ alábàápín nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run àwọn tí wọ́n wà láyé lónìí tí wọ́n sì gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi. Àwọn tá a fẹ́ gbéyàwó nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní ni a fẹ́ kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí àjọ máa kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí là ń pè ní májẹ̀mú? Májẹ̀mú jẹ́ àsọpọ̀ láàárín ẹnìkan àti ẹnìkan. Àsọpapọ̀, àsọyépọ̀, agreement. Àwọn olóyè bá pè ní pact, concord, ìbásọ̀rọ̀ papọ̀ láàrin ẹnìkan sí ẹnìkan. Ṣùgbọ́n lélẹ̀ a fẹ́ wò ìbásọ̀rọ̀ papọ̀ láàrin Ọlọ́run àti àwọn tó gbàgbọ́ nípasẹ̀ Jésù Kristi. Ìjọba wọn dá májẹ̀mú. Àwọn kan wọ̀nyí tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. Àwọn kan máa sọ lónìí pé àwọn bá Ọlọ́run dá májẹ̀mú. Rárá o, ènìyàn kì í bá Ọlọ́run dá májẹ̀mú. Tẹ́ bá wo gbogbo àkọsílẹ̀ Bíbélì pátá, Ọlọ́run ló ń bá ènìyàn dá májẹ̀mú, kì í ṣe èèyàn ló ń bá Ọlọ́run dá májẹ̀mú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Májẹ̀mú jẹ́ àsọyépọ̀ láàrin ẹnìkan sí ẹnìkan. A lè rí onírúurú májẹ̀mú nínú Bíbélì tí àwọn ènìyàn tí wọ́n bára wọn dá, ìlú tí wọ́n bára wọn dá. Ṣùgbọ́n eléyìí à ń wo májẹ̀mú Ọlọ́run pẹ̀lú àwọn Kristiẹni. A ti gbé àlàyé kalẹ̀ pé ohun tí májẹ̀mú jẹ́. Àwọn fẹ́ wò ó tá a bá ń sọ pé Kristiẹni, ọ̀pọ̀lọpọ̀ nínú ayé lónìí ni wọ́n mọ ìtumọ̀ ohun tí a ń pè ní Kristiẹni. Tí a bá kíyèsí Bíbélì wa, Bíbélì sọ ọ̀rọ̀ tí a ń pè ní Kristiẹni. Ó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ní ìgbà 3 nínú májẹ̀mú tuntun. Ọ̀rọ̀ tí a ń pè ní Kristiẹni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú májẹ̀mú tuntun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ lẹ́ẹ̀mẹ́ta. Ilé gbọ́dọ̀ yé wa. Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ sọ̀rọ̀ Kristiẹni ó ní Iṣẹ́ Àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14
ọgbọ̀n 11:26 níbi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ sọ̀rọ̀ Kristieni nìyí ká gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa wí. Acts 11:26 ẹ ká gbọ́ ó ní ìgbà tí ó sì rí ó mú wá sí Áńtíókù ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì ń kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtíókù ni a ti kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kristieni. Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ rí ọ̀rọ̀ tí a ń pè ní Kristieni nìyí. A sọ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tarí nínú Iṣẹ́ Àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n pé ní Áńtíókù láti pe àwọn ọmọ ẹ̀yìn ní Kristieni. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Kí nìdí tó fi jẹ́ pé Áńtíókù láti pe àwọn ènìyàn ní àwọn ọmọ ẹ̀yìn ní Kristieni? Ṣáájú ìlú yìí, ṣáájú àwọn Kristieni tó wà nínú ìlú yìí, a rí pé ọmọ ẹ̀yìn láti Ṣe Àpọ́sítélì orí 2 ní ìgbà tí ìjọ Májẹ̀mú tuntun bẹ̀rẹ̀, ọmọ ẹ̀yìn là ń pe àwọn tó gba Kristi gbọ́, à ń pè wọ́n ní ọmọlẹ́yìn Kristi, àwọn tó ń tẹ̀lé Kristi. À ń pè wọ́n ní ẹni tó gba Kristi gbọ́, à ń pè wọ́n ní àwọn tó jẹ́ ìjọ ti Kristi. Ṣùgbọ́n ní Áńtíókù ní Iṣẹ́ Àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 ni a ti kọ́kọ́ pe àwọn ọmọ ẹ̀yìn Kristi ní Kristieni. Tá bá ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ ọ̀rọ̀ yìí, a rí kà nínú ìwé Àìsáyà orí 62 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. A sọ níbẹ̀ pé ó ní a ó fi orúkọ tuntun pè àwọn ènìyàn rẹ láti ẹnu àwọn kèfèrí wá. A ti sọ àsọtẹ́lẹ̀ pé a ó fi orúkọ tuntun pè àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi. Ọ̀rọ̀ orúkọ yìí yóò sì ti ẹnu àwọn kèfèrí. Ibi tí ọ̀rọ̀ Kristieni ti jẹ jáde ní. Kristieni túmọ̀ sí àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀, nínú ìwà, nínú ìṣe, nínú ẹ̀kọ́ àti ohun gbogbo tí Kristi ti fi lọ́lẹ̀. So gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí ìwé Àìsáyà orí 62 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 tó sọ pé àárín àwọn kèfèrí láti fi orúkọ tuntun pè àwọn ènìyàn Ọlọ́run. Níbẹ̀ ni ọ̀rọ̀ mímọ́ yìí ti jáde. Àsọtẹ́lẹ̀ sì gbọ́dọ̀ wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí a ti sọ. So Kristieni a ò pè wọ́n láàárín àwọn Júù tàbí àwọn ìlú tí ìhìnrere ti dé, torí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Bíbélì a sọ fún wa pé ìwàásù ìhìnrere yìí pé Kristi kú àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta, a ó wàásù rẹ̀ káàkiri gbogbo àgbáyé bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù. Ohun tá a kọ́kọ́ rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi Olúwa wa sọ pàápàá, ó ní kí wọ́n dúró sí Jerúsálẹ́mù, níbẹ̀ ni wọ́n ti gba agbára. Níbẹ̀ la ó ti ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, Jùdíà, Samaria àti gbogbo ìpìlẹ̀ ayé. So a ò pè àwọn ọmọ ẹ̀yìn ní Kristieni nítorí àsọtẹ́lẹ̀ ti sọ pé àwọn kèfèrí ni yóò fún àwọn ọmọ Ọlọ́run ní orúkọ tuntun. Ìdí ẹ̀ ló jẹ́ pé ní Áńtíókù, ní ìlú àwọn kèfèrí tàbí àwọn tí kò mọ Ọlọ́run tẹ́lẹ̀ rí, ni a ti pè àwọn ọmọ Ọlọ́run tàbí àwọn ọmọlẹ́yìn Kristi ní Kristieni. Ìyẹn túmọ̀ sí pé àwọn tó ń tẹ̀lé Kristi ní ọ̀rọ̀, lérò, ní ìṣe, ní ìwà àti ohun gbogbo tó ní ṣe. Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ dárúkọ Kristieni nìyí. Ibi èkejì ó ní Iṣẹ́ Àpọ́sítélì orí 26:28. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ó kọ́ wa? Ó ní Agripa sì wí fún Pọ́ọ̀lù pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí ìwọ ìbá sọ mí di Kristieni. Ibi èkejì tá a tún ti rí ọ̀rọ̀ Kristieni nìyí nínú Májẹ̀mú Titun. Kí ló ṣẹlẹ̀ níbí yìí? Níbi tí Pọ́ọ̀lù ti dúró níwájú Agripa tó ń jẹ́jọ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí Pọ́ọ̀lù ń sọ, ọ̀rọ̀ yìí sì mú ọba Agripa lọ́gbẹ́, ló fi sọ pé ọ̀rọ̀ díẹ̀ sí ni ìwọ ìbá sọ tá a fi sọ mí dání tó ń tẹ̀lé Kristi. Ibi èkejì tá a tún ti rí ọ̀rọ̀ tí a ń pè ní Kristieni ní. Ibi ẹ̀kẹta ó
òun ìwé Pétérù kìíní 1 Peter chapter 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrìndínlógún 16 1 Peter chapter 4 verse 16 kí l'Ọlọ́run sọ ó ní ṣùgbọ́n bí a bá ń jìyà bíi Kristiẹni kí ojú kó má ṣe tì í ṣùgbọ́n kí ó kúkú yin Ọlọ́run lógo nínú orúkọ yìí. So nínú májẹ̀mú titun a rí ibi mẹ́ta tá a ti dárúkọ Kristiẹni. Ìṣe àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 Acts 11:26 ìṣe àpọ́sítélì orí 26 ẹsẹ̀ 28 verse 28 Pétérù kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20 ibi mẹ́ta tá a ti dárúkọ Kristiẹni nìyí nínú májẹ̀mú titun ọ̀rọ̀ Ọlọ́run tí a rí nínú Bíbélì. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì kọ̀ọ̀kan ló sì ní ìtumọ̀ tó ní ni pé àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀ nínú èrò nínú ìṣe nínú ẹ̀kọ́ àti nínú gbogbo. Ìbéèrè ni pé ṣé Ọlọ́run bá àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀ nínú èrò nínú ìṣe ṣó bá wọn dá májẹ̀mú? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Báwo ni a ṣe lè dá Kristiẹni lónìí? Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé ìjọsìn, ọ̀pọ̀lọpọ̀ ló lòun mọ Kristi ṣùgbọ́n tí wọn ò tí ì dá Kristiẹni. A sọ pé àwọn tó jẹ́ Kristiẹni làwọn tó gba Kristi gbọ́ ní ọ̀rọ̀ lérò ní ìṣe ní ìwà nínú ẹ̀kọ́ àti nínú gbogbo. A rí kà nínú Bíbélì ohun tí àwọn Kristiẹni àkọ́kọ́ àwọn ọmọlẹ́yìn àkọ́kọ́ ṣe kí wọ́n tó lè dá ẹni tó ń tẹ̀lé Kristi ní ọ̀rọ̀ ní èrò ní ìṣe ní ìwà àti nínú ẹ̀kọ́. Kí ni ìgbésẹ̀ wo ni Ọlọ́run ní kí ènìyàn ó gbé kí ó tó lè dá Kristiẹni? Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 3 ló kọ́ wa pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ gbà á. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ǹjẹ́ ẹ ti gbà á, ẹ ti gba ọ̀rọ̀ náà? Báwo ni ènìyàn ṣe lè dá Kristiẹni lónìí? A gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wa, a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbà á gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ìrìbọmi yìí ni Kristi fẹnu ara rẹ̀ pa láṣẹ fún wa pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Máàkù orí 14 ẹsẹ̀ 14 ló kọ ọbẹ̀ Mark 16:16. Àṣírí ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó ń lọ ń jọ́sìn lónìí tá ò tí ì ṣèrìbọmi fún wọn, tá ò tí ì baptisi wọn. Ẹlòmíì ìsàmì àgbélébùú ló ṣe, ẹlòmíì ìwọ́nmiléni ló ṣe. Eléyìí ò kì í ṣe ìbaptisi tí Jésù Kristi Olúwa wa kọ́ wa. Bí a ṣe lè dá Kristiẹni ó ní pé ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká gbọ́rọ̀ Ọlọ́run gbọ́, ká ronúpìwàdà, ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni kí a jọ̀wọ́ ara wa fún ìrìbọmi, kí a rì wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Bí a ṣe lè dá Kristiẹni nìyí. Ìbéèrè ni pé májẹ̀mú wo ni Ọlọ́run bá Kristiẹni dá? Irú májẹ̀mú wo lọ́lọ́run bá Kristiẹni dá? Báwo ni májẹ̀mú náà ti rí? Kí ni àlàyé tọ́lọ́run ṣe fún wa nípa májẹ̀mú náà? Ẹ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Àkọ́kọ́, Ọlọ́run bá àwọn Kristiẹni, àwọn tó gba Kristi gbọ́ lónìí, Ọlọ́run bá wọn dá májẹ̀mú. Kí ó tó di pé Kristi wá sínú ayé, a sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò gbé májẹ̀mú tuntun mìíràn kalẹ̀. Ẹ ká gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Jeremiah 31 sí 34. Ẹ gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Jeremiah 31 verse 31 to 34. Ó ní wò ó, ọjọ́ ń bọ̀ ní Olúwa wí, tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Mo fẹ́ ká máa kíyèsí. Kì í ṣe bí májẹ̀mú náà tí èmi bá bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Àwọn tí wọ́n dá májẹ̀mú mi, bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀, ni Olúwa wí. Ẹ wo 33. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi yóò bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi yóò fi òfin mi sí ẹnu wọn, èmi ó sì kọ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọ́n sì jẹ́ ènìyàn mi. Ẹ wo 34.
wọn kì yóò sì kọ́ ọmọnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ pé mọ Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí, láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn, ni Olúwa wí. Nítorí èmi ó dárí àìṣedéédé wọn jì, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ pé òun yóò gbé májẹ̀mú tuntun kan kalẹ̀. A ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ pé kì í ṣe gẹ́gẹ́ bí mo ti bá àwọn ọmọ Ísírẹ́lì dá májẹ̀mú nígbà tí mo mú wọn, tí mo fà wọ́n lọ́wọ́ láti Íjíbítì wá. Ọlọ́run ti fi hàn wá pé àwọn tó máa gba Kristi gbọ́ á bá wọn dá májẹ̀mú. Ọlọ́run sì jẹ́ kí a mọ̀ nínú ìwé Jeremiah 31:31 pé òun yóò gbé májẹ̀mú tuntun mìíràn dìde tí kì í ṣe májẹ̀mú ti àtijọ́ tí a ń pè ní òfin Mósè tàbí àwọn òfin tó rọ̀ mọ́ òfin Mósè. Eléyìí gbọ́dọ̀ yé wa. So májẹ̀mú tí Ọlọ́run bá àwọn tí yóò gba Kristi gbọ́ tí wọ́n sì dúró nínú ẹ̀kọ́ rẹ̀, ó jẹ́ májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Májẹ̀mú tí Ọlọ́run bá àwọn tó gba Kristi gbọ́ lónìí kì í ṣe májẹ̀mú láéláé. It's not Old Testament, it's New Testament. Ó jẹ́ májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. So kí ènìyàn lọ máa mú ẹ̀kọ́ tàbí ìwà tàbí ìṣe tàbí ìlànà tó wà lábẹ́ májẹ̀mú láéláé kì í ṣe ohun tí Bíbélì kọ́ wa nìyí láti máa ṣe wọ́n lónìí rárá. Torí pé a ti sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run ní òun yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú mìíràn tí kì í ṣe májẹ̀mú tí òun kọ́kọ́ bá wọn dá nígbà tó ń fà wọ́n lọ́wọ́ kúrò ní Íjíbítì wá. Sọ Ọlọ́run ti sàsọtẹ́lẹ̀ pé òun yóò gbé májẹ̀mú tuntun kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. So májẹ̀mú tí a bá Kristiẹni dá ni májẹ̀mú titun tí kì í ṣe májẹ̀mú àtijọ́. Ìwé Hébérù orí 9 tún fi ẹsẹ̀ eléyìí múlẹ̀ fún wa. Ìwé Hébérù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 ó tún fi ẹsẹ̀ eléyìí ó tún fi múlẹ̀ fún wa. Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 9 ó tún fi ẹsẹ̀ eléyìí múlẹ̀ fún. Mo fẹ́ ká wo ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Ẹ gbọ́ o. Ẹ wo ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 9. Nítorí tí ó rí àbùkù lára wọn, ó wí pé kíyèsí ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa. So májẹ̀mú tí Ọlọ́run bá àwa Kristiẹni dá lónìí, májẹ̀mú titun ni, kì í ṣe májẹ̀mú láéláé. Eléyìí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ pé òun yóò bá ilé Ísírẹ́lì dá májẹ̀mú tuntun àti ilé Júdà dá májẹ̀mú tuntun, kì í ṣe májẹ̀mú àtijọ́. So gbogbo àwọn tó ń sì ń padà sínú òfin Mósè láti máa ṣe wọn àìlóye ọ̀rọ̀ mímọ́ Olúwa ni. Bí a bá lóye ọ̀rọ̀ mímọ́ Olúwa, a ó mọ̀ pé májẹ̀mú tuntun tọ́lọ́run bá àwọn Kírísítẹ́nì tí ó gba Kristi gbọ́ dá kì í ṣe májẹ̀mú àtijọ́, májẹ̀mú tuntun ni Ọlọ́run bá wa dá. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Èkejì ni pé àwa Kírísítẹ́nì a wà nínú májẹ̀mú tuntun tí kì í ṣe májẹ̀mú láéláé. Nínú májẹ̀mú abẹ́ oore ọ̀fẹ́ májẹ̀mú tuntun la ti ń ṣe ohun gbogbo tá à ń ṣe. We operate under the new covenant. Eléyìí gbọ́dọ̀ yé wa. A ò tẹ̀lé Ọlọ́run nípasẹ̀ májẹ̀mú láéláé. À ń tẹ̀lé Ọlọ́run, bẹ́ẹ̀ là ń jọ́sìn sí Ọlọ́run lónìí nípasẹ̀ májẹ̀mú tuntun tí Kristi fúnra rẹ̀ jẹ́ alárinà rẹ̀, mediator of a new covenant. Eléyìí gbọ́dọ̀ yé wa. So mímú májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun pọ̀ kì í ṣe ohun tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa lónìí, torí pé a ò sí lábẹ́ májẹ̀mú yìí mọ́. A sọ fún wa pé Kírísítẹ́nì ó wà ní abẹ́ adẹ̀ ti ṣàlàyé ohun tá a lè ṣe tá a fi dá Kírísítẹ́nì. Kírísítẹ́nì wà lábẹ́ májẹ̀mú tuntun ní òní. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ẹ wò ìwé Hébérù orí 9 kẹ́kíyèsí ẹsẹ̀ 13. Kí ni Olúwa wí? Ní èyí ni ó wí pé májẹ̀mú titun ó ti sọ ti ìṣáájú di láéláé,
ṣùgbọ́n èyí tí ó ti di láéláé sì ti ń gbó ó múra láti di asán. Níbí yìí a sọ fún wa, a fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristieni tó gba Kristi gbọ́ nípa ọ̀rọ̀ mímọ́ Olúwa mábẹ́ májẹ̀mú tuntun ni a wà lónìí. We operate under the New Testament. Iṣẹ́ ìsìnwáṣẹ Ọlọ́run nínú májẹ̀mú tuntun la ó ti rí nípasẹ̀ Kristi. Ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run nínú májẹ̀mú tuntun la ó rí. Ìlànà ìsìnwáṣẹ Ọlọ́run lábẹ́ ìsìn májẹ̀mú tuntun ni. Ẹ̀kọ́ tá a máa kọ́ láti tẹ̀síwájú títí tí ikú yóò fi dé tàbí Kristi yóò fi padà wá lẹ́lẹ́kejì nínú májẹ̀mú tuntun ni. A ò kọ́ wa lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni a ò dá wa lẹ́kọ̀ọ́ pé kí a padà sí abẹ́ májẹ̀mú láéláé, nítorí pé a sọ fún wa pé májẹ̀mú ìṣáájú ni tí ń gbó lọ ó sì ti di òdì asán. So lábẹ́ iṣẹ́ ìsìnwáṣẹ Ọlọ́run a ò ní ká padà sábẹ́ májẹ̀mú láéláé náà, torí pé we are operating under the New Testament. Lábẹ́ májẹ̀mú tuntun ni a ti ń gbéṣẹ́ ìsìn wa sókè, ni a ti ń gbéṣẹ́ ìsìn wa ga nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Ẹ̀kọ́ tí a ń gbéyàwó ni pé májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Kristieni, à ń wò pé báwo ló ṣe rí, báwo ni Ọlọ́run ṣe gbé kalẹ̀, ìgbà Ọlọ́run gbé kalẹ̀, nípasẹ̀ ta ni Ọlọ́run gbé májẹ̀mú tuntun yìí, nípasẹ̀ ta ló gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. So a ti fẹsẹ̀ wa múlẹ̀ pé a ti sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò gbé májẹ̀mú tuntun kan kalẹ̀. Májẹ̀mú tuntun yìí yóò wá sí ìbẹ̀rẹ̀ àti ìmúṣẹ nígbà tí Kristi bá ti fi lọ́lẹ̀ fún wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. A dẹ̀ sọ fún wa pé Kristieni a wà lábẹ́ májẹ̀mú tuntun lónìí, a sì lábẹ́ májẹ̀mú láéláé. Nípa ètò ìgbàlà Ọlọ́run fún wa, abẹ́ májẹ̀mú tuntun ni. Nípa ẹ̀kọ́ tá ọkọ̀ májẹ̀mú tuntun ni. Ẹ̀kọ́ ìgbéyàwó ni, ẹ̀kọ́ Kristi la gbọ́dọ̀ tẹ̀lé. Ìsìn mímọ́ sí Ọlọ́run ni, ẹ̀kọ́ Kristi la gbọ́dọ̀ tẹ̀lé. Ìjọ tá a rí nínú Bíbélì kan tí í ṣe ìjọ ti Kristi, ìyẹn la gbọ́dọ̀ tẹ̀lé, torí pé ìlànà àti ẹ̀kọ́ májẹ̀mú tuntun ni. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Àwọn sọ fún wa pé Jésù Kristi òun ni alárinà májẹ̀mú tuntun náà, mediator of a new covenant. Jésù Kristi ni alárinà májẹ̀mú tuntun náà. Ẹ̀ka gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Hébérù orí 8 nígbà tá a kíyèsí kí ni Ọlọ́run sọ fún wa lẹ́sẹ̀ 6. Ó ní ṣùgbọ́n nísinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù ní ìwọ̀n bí ó ti jẹ́ alárinà májẹ̀mú tí ó dára jù ni, èyí tí a fi ṣe òfin lórí ìlérí tó sàn jù bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa, which was established upon better promises. Ntí ìwé Hébérù orí 8 ẹsẹ̀ 6 sọ fún wa ní Jésù ni alárinà májẹ̀mú tuntun náà. Kí ni a fi pèlè májẹ̀mú tuntun náà? Ẹ̀jẹ̀ rẹ̀ ni ó fi pèlè májẹ̀mú tuntun náà. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ ká tún gbọ́ tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Hébérù orí 12, Hebrews chapter 12 verse 24. Kí ni Ọlọ́run tún sọ fún wa? 12:24 ẹgbọ́ o. Àti lọ́dọ̀ Jésù alárinà májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbùmọ̀ rìn tí ń sọ̀rọ̀ ohun tó dára ju ti Ébélì lọ. A fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ni alárinà májẹ̀mú titun náà. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ òun ni la fi ṣe alárinà májẹ̀mú tuntun náà. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ ká tún kíyèsí ìwé Tímótì kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 nípa alárinà. Kí ni Ọlọ́run sọ fún wa? Ó ní nítorí Ọlọ́run kan ní bẹ onílàjà kan pẹ̀lú láàárín Ọlọ́run àti ènìyàn, òun pàápàá àní Jésù Kristi. Nítorí Ọlọ́run sọ ní olóyìnbó ní for there is one God and one mediator between God and man. Ntí Bíbélì gbé kalẹ̀ ní ìwé Tímótì kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn. So Jésù la fi ṣe alárinà májẹ̀mú tuntun. Nípa kíni? Nípa ikú rẹ̀ ló fi jẹ́ alárinà májẹ̀mú tuntun. Jésù la fi ṣe alárinà májẹ̀mú tuntun nípa ikú rẹ̀. Jésù Kristi ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀
kí májẹ̀mú tuntun tó lè wáyé. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹsẹ̀ Bíbélì ló fẹsẹ̀ wa múlẹ̀. Ìwé Hébérù orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 20 ló jẹ́ kí a mọ̀ pé Jésù Kristi ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti fi jẹ́ ètò fún májẹ̀mú tuntun tí a fi wáyé. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 20 ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù Kristi. Ẹ̀jẹ̀ rẹ̀ la ta sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi la ta sílẹ̀, èyí tí ó gbé ètò májẹ̀mú tuntun mìíràn kalẹ̀ fún wa tí ń ṣe nípasẹ̀ Kristi. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ kí a lóye nǹkan wọ̀nyí pé àwa Kristiẹni, Ọlọ́run bá wa dá májẹ̀mú tó sì bá wa dá nípasẹ̀ Jésù ni. Jésù Kristi ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tó dípò májẹ̀mú náà, gẹ́gẹ́ bí ó ti sọ fún wa ní Matthew 26:26 pé èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀, májẹ̀mú tuntun tí a ta sílẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ ká lóye pé nta ṣe tá a fi dá Kristiẹni àti sọ fún wa nínú ẹ̀kọ́ yìí. Jésù Kristi ni alárinà májẹ̀mú tuntun náà. Òye gbọ́dọ̀ yé wa, ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ sí wa lọ́kàn. So àwa fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá pé ká dó nínú májẹ̀mú Ọlọ́run, ká dó nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, torí pé Jésù bá wa dá májẹ̀mú tí a bá ti gbọ́, tí a bá ti gbàgbọ́, tí a bá ti ronú pàdà, tí a bá fẹnu ara wa jẹ́wọ́ ìgbà pé Jésù Kristi ọmọ Ọlọ́run tí a ti jọ̀wọ́ ara fún ìrìbọmi, nígbà náà la jẹ́ alábàápín nínú májẹ̀mú tuntun. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀. Àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí. Tí ẹ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ní ìbéèrè láti béèrè lọ́wọ́ wa 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé, kó sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn, síwájú àsíwájú sí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.